Seun Okeowo. Ah, Bola Tito Adefarasi. Yeah. Hi. Bola Tito. Ojú ẹ rí. Èmi kúkú ni. Irọ́ ni. Pé wọ́n ni mo rí yìí. Àbí. Jọ, níbo lo sá sí láti jọjọ ẹ̀? I searched everywhere on social media for you. Damilola, bá ṣe tán ní school ni mo relocate lọ sọ́dọ̀ ọkọ mi ní Kaduna. Even on Facebook. Bí mo ṣe spell orúkọ mi ni the smiley before the name and so ìwọ náà wà lára àwọn tó máa ń alter spelling orúkọ wọn lórí Facebook. But ká má fi ọ̀rọ̀ gidi sílẹ̀, Bọ́lá Tito. Kan tó ṣe fún mi gbà yẹn, ṣó mọ̀ pé ó dùn mí gan. Ó kàn disappear suddenly. Ó dẹ̀ break heart. Oh, I see you've moved on. Wo. Sorry, we have a lot of catching up to do. Yeah. So tó bá kánjú o, ó máa wù mí pé kémi àti ẹ lọ one nice and conducive place. Ká lè ráyè sọ̀rọ̀ better. Mi ò mind. Mi ò tẹ́tí decide gan tẹ́lẹ̀. Jẹ́ n sáré sanwó ilé tí mo mú. Seun. Ó sì ń yà mí lẹ́nu. Èmi gan. Pé wọ́n ni mo rí. I can see you've moved on at least. That's a wedding band on you. Well, of course, but ìyẹn gógó kọ́ ní issue by nísìn. I mean, ṣé o mọ̀ pé mo ṣe máa ń rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé correct. O kàn fi mí lẹ̀ o dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn. Once you see me, you know Mr. Anadi. Jẹ́ àfihàn lẹ̀. Kí ló fi lẹ̀? Ibi tó bá fẹ́ lọ ló máa sọ fún anywhere you wanna go. Ibi tí wọ́n bá gbé mi lọ ni màá lọ. Really? Yes. Seun. Mr. Okeowo. Bola Tito Adefarasi. Lára àwọn pretty girls tá nígbà yẹn secondary school. All right. Hey. Mr. Seun. Just name it. Anyway, that's gonna But Tito, kí ló dé tó lọ report Adé dúró toast? Mo Ṣẹ́gun, wàhálà Adé pọ̀ ń gbà yẹn. Ó tún wá ń dá lọ́kà mi rú nítorí ẹ̀ mo ṣe lọ report ẹ̀. Òun àtàwọn group ẹ̀ yẹn. Oh no, I was on. Like, kí ló ń pẹ́ lẹ́rìí tó yìí? No, mo kàn tún replay memory ẹ̀ ni. Àbí ó rántí pé home economics teacher wa gbà yẹn pé wọ́n embarrass ọmọ lọ́wọ́ ni. Tí wọ́n sọ fún wípé ṣé kíní abẹ́ ẹbí ẹ̀rún rí ráìsì yẹn. Òun ló fẹ́ fi ṣọkọ obìnrin. Nísùúrù, ó láyà o. Kí ló mú ẹ rò pé mi nílò report ẹ? Kí ló fẹ́ ní guts láti wá toast fine girl? Well, ká má parọ́, ẹ̀rù bà mí lóòótọ́. Ọmọ nǹkan kan ló máa pa ọmọkùnrin náà. Mo ní láti sọmọ encourage ẹ. Kémi gan fara mi tó mọ̀ pé wọ́n gan fọ́ fún mi. Ta ló fọ́ fún ẹ? Mi tiẹ̀ rí tiẹ̀ rò ń gbà yẹn. Like, I was still young, man. Ó rántí nǹkan tó sọ fún mi gbà yẹn. Kí nìyẹn? Báyé ṣe rí nìyẹn o. Tẹ́ni tó bá ṣú bá gbàgbé. Ẹni tó kù ò lè gbàgbé láéláé. Uncle Olówe, kí ni mo sọ fún yín? Ẹ sọ fún mi. Mo rántí pé sọ fún mi wípé if at all tẹ́ bá like mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe claim ẹ máa ní láti dúró kí n fi parí education mi. Ló wá yí padà ló ń rèdì lọ kélé 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 tí ìdìnnà òdẹ ju kélé bí báyìí lọ́gbà yẹn. That was then. Ọmọ ti dùn sí yẹn. And I was still young. GSS 3. Education yẹn ló bá mi gbà yẹn. Bola Tito Adefarasi. You were my first love. I loved you too. And I searched everywhere for you. Hamia I mean, Ami as a friend. It's fine. It's fine. It's fine. So, tell me about your new guy. Damola.
I really had fun today. Like, oh shit, God, I had fun too. Bí pé kí lẹ máa ṣe mọ́ ni. Ìyókù ti di ọjọ́ mi, ọjọ́ ire. Iye tó bá disappear o. Ṣé bó ní nọ́mbà mi? Ta ló mọ̀ bóyá fake number ló fún wa? Àbí fake address gan níbi tó mú mi wá yìí. But this is my house. And number mi kì í ṣe fake number. Ìbọn náà mọ̀. Oya, wá wọlé, wá kí Dàmọ́lá. Kí náà? Time ti lọ, rárá, mi ì lè wọlé o. Ìyàwó mi ń dúró dè mí lé. Ilé ẹ̀ ti ṣú, as you can see. I go love you. How are you? Ìwọ ló mú. I'm married lọ́jọ́ mi, ṣùgbọ́n. So Allah. Take care of yourself, eh? You too, drive safely. All right, dear. Bye. Bye. All right. Hi, dear. Hey, darling. How you doing? Fine. Hey, my love. Báwo ni díẹ̀? It was fun. Kò wá stressful rárá. At all. Guess ẹni tí mo rí. Who could that be? Ṣé wọ́n ti guy tí mo sọ pé ó ń toast mi nígbà táwọn in secondary school tí mo ní kó jẹ́ ká parí school and all that. Oh, that guy, your first love. Yeah. So, how is he? It's fine. Ìgbà tí mo ti rí mi mọ̀ pé òun ni not until ìgbà tí mo tó pe orúkọ ẹ̀ tó dẹ̀ dá mi lóhùn. A ṣá kúrò níbẹ̀ a lọ cool sports just to catch up with the whole time. Oh, ti dá bẹ́ẹ̀. Finally, I get to meet that guy who had a magical effect on you. Tó jẹ́ pé o yé sọ̀rọ̀ ẹ̀ anytime. Bí o ti máa fún mi náà ní lessons there, she'll get. Well, you need to. But guess what? Seun is married. He's married with a kid. Bad guy. Sori, irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn kì í pẹ́ nílẹ̀ rárá. Tó bá yẹ pé o fi ṣàkọjù ńgbà yẹn, bóyá Olùbá máa jẹ́ Mrs. Seun by now. Oh, serious? Ṣùgbọ́n màálù tó súnké, ìdùnnú alápàtà ni. Kí ni ìtumọ̀ yẹn sẹ́? Tó dífá fún wípé ká ló ti gbà fún gbà yẹn, bóyá mi ò bá má pàdé ẹ̀. Mo bí tó gbọ́rọ̀ lọ. Mi ò parọ́ náà. I need to freshen up. Ṣé o ti jẹun ṣá? Mo ti wá nǹkan jẹ, ìgbà tó yá náà ni mo gbélé tí mo fi ń pẹ̀lú. I need to go and freshen up. Ṣé o sọ pé nǹkan kan rùn? Oh, so mo ń rùn. No. Oh, serious? Come on. Má jẹ́ tán. Actually, wo, èmi náà fẹ́ freshen up. Hold on. Wala, no. Wait for me. No. Ṣẹ́gun. Ṣẹ́gun dìde jẹ́ ká gbàdúrà o. Honey, dìde jẹ́ ká gbàdúrà náà. Honey, dìde jẹ́ ká gbàdúrà o mọ̀ pé àdúrà ló pa Kristẹnu. Bible dẹ̀ sọ wípé we should pray without ceasing. Bible kan náà ló dẹ̀ tó sọ wípé ká má ṣe. Ó yá. Ó yá. Ó yá jẹ́ gbàdúrà. Onímì ṣàlàyé bó ṣe máa ń ṣe. Ṣé wàá wà lórí bẹ́ẹ̀dì wàá jókòó sórí bẹ́ẹ̀dì a máa gbàdúrà sọ́lọ́run? Wàá kúnlẹ̀ ní náà. Bàbá o bàbá, ẹ ṣé o bàbá, ẹ ṣé Olúwa, ẹ ṣé o bàbá, àwa dúpẹ́ bàbá, ó yá nínú ògo. Ó yá nínú ògo, Ṣẹ́gun kọrin. Ó yá nínú ògo, ó yá nínú ògo, ó yá nínú ògo, ó yá nínú ògo. Ó dẹ̀ kọrin náà Ṣẹ́gun. Bàbá o ìwọ ṣálá ó máa sìn. In Jesus' name we have worship. Amen. Orúkọ Jésù.
Àmín. Orúkọ Jésù. Àmín. Agbára ìjẹ́ Jésù. Àmín. Olúwa dúpẹ́ aláyọ̀ àyìn lógo. Ọlọ́run Babalọ́lá, Ọlọ́run Ọbádáre, Ọlọ́run 9030. Ògbéni níjà kẹ́rù òbò níjà àdúró tọmọ níjọ́ Ògúnlé. Olúwa wá sọ wípé ẹ ṣeun. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ pàápàá lórí ìdílé. Olúwa ẹ gbà ọpẹ́ wa. Àmín. Lórúkọ Jésù, Olúwa ẹ gbà yín wa. Àmín. Olúwa mo wá dúpẹ́ lórí ọmọ mi, mo dúpẹ́ lórí Ṣẹ́gun. Olúwa mo dúpẹ́ torí pé ẹ̀yin Ọlọ́run ẹ̀ ń jí Ọlọ́run lórí ayé wa. Mo dúpẹ́ lórí ayé ọkọ mi, mo dúpẹ́ lórí iṣẹ́ rẹ̀. Lórúkọ Jésù, Olúwa ẹ gbà yín wa. Agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Olúwa mo wá fọkọ mi lé yín lọ́wọ́. Bàbá mo fi Ṣẹ́gun lé yín lọ́wọ́. Olúwa gbogbo àwọn ọmọ wóbè, gbogbo àwọn ọmọ wóbè, gbogbo àwọn ọmọ wóbè. Olúwa bá mi gbẹ́sẹ̀ lé wọn. Lórúkọ Jésù, ẹ̀mí mọ́ bá mi gbẹ́sẹ̀ lé wọn. Olúwa gbogbo àwọn ọmọ táyé wọn ti lu lẹ́gbẹ̀ẹ́, táyé wọn ti parara, tí wọ́n fẹ́ kó bá kọ mi, tí wọ́n fẹ́ ṣì lọ́nà ìrìn àjò wa. Lórúkọ Jésù, Olúwa bá mi jó wọn níná. Iná ọ̀run ó yá máa jó wọn. Àrá ọ̀run ó yá máa sọ́pa wọn. Ó yá máa sọ́pa wọn. Ó yá máa sọ́pa wọn. Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. Olúwa ó yá máa sọ́pa wọn. Olúwa ẹ ṣé torí pé ẹ ti gbàdúrà. Ẹ ṣé torí pé ẹ ti gbọ́ àdúrà. Ẹ ṣé torí pé ẹ ti gbọ́ àdúrà. Ògo ni fún orúkọ yín. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Bọ́ Ṣẹ́gun. Ṣẹ́gun. Ṣẹ́gun.